ṣé lóòótọ́ ni ẹni tí kò bá ní nọ́mbà owó orí TIN kò ní lè lo báńkì ní Nàìjíríà láti ọdún 2026 lọ? Àjọ tó ń pọ̀ owó wọlé fún ìjọba àpapọ̀ Federal Inland Revenue Service FIRS ti sọ pé irọ́ ni ìròyìn tó ń mìgboro tìtìtì pé àwọn ọmọ Nàìjíríà tí kò bá ní nọ́mbà ìdánimọ̀ owó orí TIN kò ní lè lọ sí àpò ìṣúná ní báǹkì bẹ̀rẹ̀ láti ọdún tó ń bọ̀ lọ. Arábìnrin Adérónkẹ́ Atóyèbí tó gbẹnusọ fún àjọ alága FIRS SAC Adédèjì sọ pé kò sí òótọ́ kankan nínú ìròyìn náà o. Gẹ́gẹ́ bó ṣe sọ, ìjọba ti ṣe àtúnṣe sí ètò owó orí Nàìjíríà tó fi jẹ́ pé wọ́n ti ní àlàyé nípa aráàlú lọ́wọ́ tẹ́lẹ̀. Ó sọ síwájú sí pé gbogbo aráàlú àti iléeṣẹ́ tó tọ́ sí láti máa san owó orí ni ìjọba ti mọ̀ láì nílò kí wọ́n máa ṣe wàhálà kankan. Atóyèbí ṣàlàyé pé TIN jẹ́ nọ́mbà 13 tí ìjọba mọ̀ fún ẹnikẹ́ni àti iléeṣẹ́ tó bá lẹ́tọ̀ọ́ láti máa san owó orí ní Nàìjíríà. Lára àwọn àlàyé tó wà nínú nọ́mbà náà ni ọdún tí wọ́n fún ẹni yẹn ní nọ́mbà ọ̀hún, ibi tí wọ́n ti fi orúkọ ẹni náà sílẹ̀, ìpínlẹ̀ tí wọ́n ti ṣe ìforúkọ náà àti nǹkan míì fún ààbò. TIN jẹ́ ohun èlò tí FIRS fi ń fìdí rẹ̀ múlẹ̀ pé àwọn èèyàn ń san owó orí káàkiri Nàìjíríà. Àjọ náà fi kún pé fún ẹnì kọ̀ọ̀kan wọ́n ti so nọ́mbà ìdánimọ̀ orílẹ̀-èdè National Identification Number NIN mọ́ TIN wọn lásìkò tí àjọ NIMC ń bá ń pèsè rẹ̀ fún wọn. Atóyèbí sọ pé ní kété tí ẹ̀yà bá ti lọ sí àpò ìfowópamọ́ rẹ̀ ní báǹkì tó sì fi nọ́mbà NIN rẹ̀ sílẹ̀ níbẹ̀ tàbí tí ẹni náà fi àlàyé nípa ara rẹ̀ sínú fọ́ọ̀mù KYC ní ẹ̀rọ ayárabíàṣá báǹkì náà yóò wá TIN ẹni ọ̀hún jáde tí yóò sì so pọ̀ mọ́ àpò rẹ̀ ní báǹkì. Ó fi kún pé fún àwọn tó ń ṣòwò, TIN ti so pọ̀ mọ́ nọ́mbà RC tí àjọ tó ń forúkọ iléeṣẹ́ sílẹ̀ CAC fún wọn. Bẹ́ẹ̀ náà ni onírúurú àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ náà ní TIN wọn, èyí tó ti so pọ̀ mọ́ nọ́mbà ìforúkọsílẹ̀ wọn. Ètò yìí túmọ̀ sí pé ẹnì kọ̀ọ̀kan tàbí àwọn ẹlẹ́gbẹ́lẹ́gbẹ́ kò nílò láti ṣe ìforúkọsílẹ̀ tuntun fún TIN o tí wọ́n bá fẹ́ lo ilé ìfowópamọ́. Ó ní àǹfààní tó wà nínú ìgbésẹ̀ náà ni pé kò ní sí fífi àkókò àwọn èèyàn ṣòfò mọ́. Ẹ̀wẹ̀, ọ̀rọ̀ yìí ló jẹyọ nítorí ìròyìn tó gba ìgboro kan pé gbogbo ọmọ Nàìjíríà yóò nílò láti ní TIN kí wọ́n tó lè ṣí àpò ilé ìfowópamọ́ bẹ̀rẹ̀ láti oṣù kínní ọdún 2026. Ìròyìn náà ló dá ìbẹ̀rù bojo sí ọkàn ọ̀pọ̀ aráàlú látara wàhálà tí èyí yóò dá sílẹ̀. Àmọ́ FIRS ní kò sí ohun tó jọ bẹ́ẹ̀ rárá o. Ìròyìn àjọyàjọ fún ti àkókò yìí kò ní jù báyìí lọ. Ẹ má gbàgbé láti darapọ̀ mọ́ ìkànnì yìí, ẹ máa bá wa fẹ́ràn rẹ̀, ẹ máa fi èròǹgbà yín sábàlá àríwísí. Ètò tó wà ní lọ́yẹ̀ wà ń bẹ̀. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìròyìn lóríṣiríṣi tàbí mọ́ bó ṣe ń lọ láwùjọ. Ọdún mọ́ wá ìkànnì Jígí Alára. Ìkànnì Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Jígí Alára. Ìkànnì Jígí Alára 24 bàbá gbogbo.